kò tí release kó tó di pé kò tí ì dà kó tó di pé mo ní kó yọ okó ẹ̀ kúrò nóbò mi. àwọn ṣebí 14 lọ pé ẹ ọdẹ ni wọ́n jábàálẹ̀ ẹ fúgbà tó wà lọ́mọdún méje ó dẹ̀ ti wá 14 sìn kí ni spam tí wọ́n wá ń di ẹ ní sí àsìkò. kò tí release kó tó di pé kò tí ì dà kó tó di pé mo ní kó yọ okó ẹ̀ kúrò nóbò mi. ló bẹ̀ sùn padà Dàmọ́lá ni ta ló ń jẹ́ bá Dàmọ́lá àbúrò mọ́mì báwo ok ta ló tún bẹ̀ sùn ọmọ oní security lè wà tó ń jókèlè ẹjẹ́ àlọ́ kọ́ lọ gbé àwọn. ẹ̀yin èèyàn ẹ tí gbọ́ nǹkan kẹ́ súnmọ́ bí yìí ẹ wá nǹkan fìdílé gbogbo àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà àtẹ̀yin tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rèé tẹ́ bá ìkànnì pàdé àní bọ́ sọ́wọ́ aṣọ́nimú o ọ̀rọ̀ mọ̀ ti ń padà lójútù látàrí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà Ọlánrewájú àti princess ọmọ tẹ́ni bàbá Ìjẹ̀ṣà bá sùn wọ́n ní tírọ́ bá lọ fógún ọdún ìjọ kan lòtítọ́ ó bá o ọmọ ti padà fọ́gbà yẹn gan àṣírí ti padà fojú hàn sórí ẹ̀rọ ayélujára báyìí o nígbà náà lọ́hùn tí kẹ́sì náà fi gbé bàbá Ìjẹ̀ṣà dọ́gba ẹ̀wọ̀n ọmọ náà ti bọ́ sórí ẹ̀rọ ayélujára o ó ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ látàrí bí ọ̀rọ̀ ṣe jẹ́ ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ ẹ tí ì gbọ́ àṣírí kì í sínú fọ́nrán yìí ẹ wò ó kí n má ba ẹ̀gbọ́n yín lákòókò ẹ má jẹ́ ń dènà pẹ́nu mo gbé òṣùbà káre fún Mr. Yomi Fabiyi kódà ìyá Lizzy Anjorin àwọn gan wọn ò gbẹ́yìn wọ́n tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé akíkábọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ṣe rí bẹ́ẹ̀ sí ń wọlé sórí ìkànnì wa ẹ bá wa tẹ subscribe button yín níbi subscribe button ń ẹ rí kíní kan báyìí bí aago òun làwọn olóyìnbó ń pè ní notification bẹ́ẹ̀ ẹ tẹ̀ ẹ́ òun ni ó mọ tání lólobó lóòrèkóòrè bá a bá tó ṣe mú fúnra wá sórí ìkànnì wa ṣe rí subscribe button tẹ́ẹ̀tẹ̀ wọn ò já in lówó ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́lẹ́ bá a mọ láǹfààní kẹ́lẹ́ bá a jẹ́ ní àkọ́kọ́ bá a bá ṣe mú fúnra wá sórí ìkànnì. ẹ wo ẹ má wàá jẹ́ ń dènà pẹ́nu ẹ má jẹ́ ń gbà yín lákòókò ẹ má gbàgbé pé àdéhùn wa náà là mọ́ṣẹ́ lórí ìkànnì pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mú wá sétí ìgbọ́ yín tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí lọ́lọ́kọ̀ òjọ̀kan tẹ́sì mọ̀ fi etí ara yín gbọ́. ẹ wo wọ́n ní bá a bá débi iṣẹ́ ṣíṣe là á ṣe o àríṣẹ́ mọ̀ ṣe àgbà ọ̀lẹ́ni fọ́nrán náà rí ẹ jẹ́ ká tó gbọ́ bí ẹ ṣe ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́. sọ àrẹ́sì Dàmọ́lá yẹn tó gbé sí ẹgbẹ́ bàbá Ìjẹ̀ṣà yẹn òkèlè yẹn kó tó délé yẹn ó ti sá lọ. wọ́n ní ọmọ yẹn tó bá ti rí bàbá Ìjẹ̀ṣà ó máa ń gbọ̀n ọmọ tó rí yàn tó rí ẹ tó máa ń mú un ṣèkì wọ́n ló dẹ̀ dìde tó tún lọ palẹ̀kùn ó láìkì okó ni ó ti láìkì okó ń gbà yẹn kò gbọ̀n wọ́n ni arókó yọ̀ nígbà. òun ló tún lọ palẹ̀kùn ẹ̀dẹ̀ ni tó bá ti rí bàbá Ìjẹ̀ṣà báwo máa ń gbọ̀n. máa ń gbọ̀n ó lọ palẹ̀kùn dé kò tún lọ jókòó sínú ilé kò lọ jókòó sánú dáì chair ẹgbẹ́ bàbá Ìjẹ̀ṣà yẹn ló tún lọ padà sí. so ọmọ 14 years tó ti fi kọ́kọ́rọ́ ya gbogbo díẹ̀ tó ti fi ẹ̀pọ̀n ya díẹ̀ tó ń gbọ̀n ẹni tó lè ṣe fún yẹn o tó dẹ̀ tó wà wọnú ilé yẹn o dẹ̀ fi ọmọ yẹn lẹ́sẹ̀gbẹ́ o dẹ̀ bọ́ta lọ. gbogbo wèrè pé tó lọ ṣe wáì o sẹ́ẹ̀tì kámẹ́rà ṣe gbogbo ẹ̀ o ti commit offence náà òun wá fẹ́ mọ̀ bóyá bàbá Ìjẹ̀ṣà máa ń bá ọmọ kékeré sùn ó wá sẹ́ẹ̀tì ẹ̀ ọ́ pẹ̀lú ọmọbìnrin tó ti bàlágà tó ní ọ̀yàn gọmọlè tó ti ní sex ìyẹn wá rò pé bóyá òun rí ọmọbìnrin tó ń ṣe sóhun tóun lè ṣe sí tó máa ṣe sóhun padà àṣekọ̀ mọ̀ pé ẹ̀wọ̀n gbére lẹ́tí tó lẹ̀ fóun pẹ̀lú gbogbo tẹ̀tò yẹn. so ìjà tí Lizzy ń jà kó ṣe Ìyábọ̀ nìkan ló face ọlá pé ó kọ̀ wò pé wò ìyẹn bọ́ sẹ́gbẹ́ pọ̀ ó mọ̀ pé àwọn méjì lòun fún jẹ papọ̀. gbogbo tó fi pé bàbá Ìjẹ̀ṣà tó fi bá a sọ̀rọ̀ yẹn gbogbo òkè ṣojú lásán bàbá àwọn olúgbòhùn burúkú ohun tó bá wí fọgbọ́n lọ́gbọ́ngbọ́n ni ó yá bàbá Ìjẹ̀ṣà ó máa fọwọ́ kan mọ́ ẹ̀ tí bá ti lọ́sìn kẹ́ bá mi fọwọ́ kan kò fẹ́ ṣe kíní yẹn kẹ́ kọ́ bóyá máa ṣe kó ṣe gbọ́ ẹ̀ fún ìyẹn ṣe rò pé nǹkan yẹn ló máa gbọ́ sétí nǹkan yẹn ló máa carry out. kí ló jẹ́ ìpá àwọn fún kẹ́yìn ọ̀yà jẹ́ntùsì lọ́wọ́ even nǹkan mẹ́sì àyígbé ó jẹ́ntù bí okó pọ̀bù ni ọ̀yà dọ̀rẹ́ ẹ̀ pa. èmi náà ó ti sún èmi dé stage tí Lizzy wá yẹn mi kàn fún wèrè pọ́ọ̀tì ẹ̀ mo yá wá jókòó mi síbi mi yá kọ́ntì ó ti tọ́ ọmọ ẹ̀ mọ̀ tó ti dánwò sí mi lára ṣá mi ò lè tán yá wèrè láwọn bù yìí o ọmọ yìí fúnra wọn jẹ ó dẹ̀ máa padà kó bá wù mí yẹn náà Ìyábọ̀ yẹn ti ní problem lọ́dọ̀ Tóyìn bó ṣe wà yẹn bó ṣe máa ṣe kà fún tó máa jókòó tẹ́tẹ́rẹ́ ó máa nǹkan máa bà mo fọlọ́ máa búra mo mọ̀ amúra wa dáadáa ó máa jẹ gbà lọ́wọ́ Tóyìn yẹn wọ́n àti Fúnkẹ́ wá ń dira ẹjọ́ ṣe prayer ẹjọ́ ṣe fíìmù papọ̀ ń borí kóun wà báwọn méjì ò ní fúnra wọn jẹ àfi tó bá yẹ pé àjẹ́ ẹ̀kan lè jù kan lọ ó ti wọ pé jẹ́ kó rí ẹ pé o. ó sọmọ ọkùnrin ẹni táwọn eléyìí ò lè rán lọ o tọ́wọ́n bá pa wọ́n á rán lọ ẹ̀wọ̀n tọ́wọ́n bá rán lọ ẹ̀wọ̀n wọ́n á gbé àìsàn lé lọ́wọ́ ẹ dúró dáadáa lórí àwọn ọmọkùnrin yìí o tá a bá dìde máa yẹ dúró yẹn ó di 6 count charges bàbá Ìjẹ̀ṣà dẹ̀ wí ní mẹ́rin majority inú ẹ̀ capital punishment ẹ̀gbọ́n gbére. so o fẹ́ gather evidence ọmọ ekele tí o lè dá pinnu ara ẹ̀ ṣe o wá ní kó gbé díẹ̀ sílẹ̀ kó gbé ọmọ ẹ̀ sílẹ̀ kó máa bá tẹ̀ nítorí wọ́n fẹ́ gather kó ṣáà record pọ́ọ̀tì wọ́n kọ́ ló máa sọ bí rapist ṣe máa ṣe náà tó bá yẹ pé rapist ni bàbá Ìjẹ̀ṣà tó bá yẹ kó wá ṣe ìṣìkà lọ́rùn bẹ́ẹ̀ tó pa ọmọ yẹn síbẹ̀ ńkọ́ wàá níwọ̀ tó ti ọmọ yẹn síbẹ̀ o lọ́wọ́ nu kú ẹ kọ̀ sọ́lájọ tẹ̀sí gbórílẹ̀-èdè Nàìjíríà ìjọ ò lè rí ìyá tó ti ọmọ ẹ̀ sẹ́nu pé ó yẹ bá mi bọ́mọ fẹ́ kó bọ́mọ yìí sùn àfẹ́ mọ̀ bóyá máa bá sùn ẹ sọ bí tẹ̀sí gbọ́rú ẹ̀ rí tọmọ yẹn padà sọ pé òkè o àṣírí ti tú o ọlọ́pàá sọ pé ṣebí 14 lọ pé ẹ ọdẹ ni wọ́n jábàálẹ̀ ẹ 4 years fúgbà tó wà lọ́mọdún méje ó dẹ̀ ti wá 14 sìn kí ni spam tí wọ́n wá ń di ẹ ní sí àsìkò yìí ọmọ ẹ ṣòun jẹ́jẹ́ gbọ́ ló ti rí spam àwọn olóbẹ̀ padà Dàmọ́lá ni ta ló ń jẹ́ bá Dàmọ́lá àbúrò mọ́mì báwo
neighbor wa ni o kò ṣàbúrò mi o but bí business partner òun ni o ní business partner ok ta ló tún bẹ̀ sùn ọmọ ó ní security lè wà tó ń jókèlè ṣé yẹ ò mọ̀ tẹ́lẹ̀ ni ó ní ọmọ òun mọ̀ ìgbà wo ló sọ fún ó ní last year October ló sọ fún yẹ ìyẹ́ ò dẹ̀ ṣe kọ́kọ́ sí ó dẹ̀ fi ẹlẹ́sìn nílé yẹn pẹ̀lú àwọn yẹn ó dẹ̀ lala kíbò ẹ lọ ẹjẹ́ àlọ́kọ́ lọ gbé àwọn yẹn òun lè ṣe ní tó arrest Dàmọ́lá yẹn tó gbé sí ẹgbẹ́ bàbá Ìjẹ̀ṣà yẹn òkèlè yẹn kó tó délé yẹn ó ti sá lọ wọ́n ti rí ọ̀tá lólobó. Now that is the beginning of distrusting princess pé number one gbogbo wèrè pé tó lọ ṣe wáì ó sẹ́ẹ̀tì kámẹ́rà ṣe gbọ́ ẹ̀ ó ti commit offence náà àtúwá realize pé gbogbo nǹkan tó wá ìdí tó ṣe sọ pé ó ṣe sẹ́ẹ̀tì bàbá Ìjẹ̀ṣà up gangan again nǹkan yẹn ò ṣẹlẹ̀ ìwọ fúnra ẹ̀gbọ́n ò lè fẹsẹ̀ múlẹ̀ ò lè jẹ́rìí pé lóòótọ́ ló ṣẹlẹ̀ torí tó bá yẹ kó ṣẹlẹ̀ ni ìsìlẹ̀ àkó gbọ́mọ yìí lọ hospital ọ̀ kí wọ́n fúnra ẹ̀ rí ẹ̀rí pé ìṣe ni di ọmọ yìí o ẹ̀jẹ̀ ń yọ díẹ̀ ńgbà yẹn o ọmọ ọdún 7 o ní òórí kankan kò sẹ́ni tó sọ fún ẹ pé nǹkan ṣẹlẹ̀ ọmọ yẹn ló sọ anything fún ẹ o sọ fọlọ́pàá o gbé lọ hospital o dẹ̀ ní ìdí yẹn ló ṣe wá wò sùsùn o ní wàá fẹ́ mọ̀ bóyá bàbá Ìjẹ̀ṣà máa ń bá ọmọ kékeré sùn o wá sẹ̀tì ẹ̀ ọ́ pẹ̀lú ọmọbìnrin tó ti bàlágà tó ní ọ̀yàn gọmọlè tó ti ní sex ìyá wa rò pé bóyá òun rí ọmọbìnrin tó ń ṣe sóhun tóun lè ṣe sí tó máa ṣe sóhun padà àṣekọ̀ mọ̀ pé ẹ̀wọ̀n gbére lẹ́tí tó lẹ̀ fóun pẹ̀lú gbogbo tẹ́tò yẹn tí a bá dìde sọ̀rọ̀ yẹn gbà yẹn ẹ̀wọ̀n gbére ni o torí pé gbogbo ohun tẹ́ra rí tó ṣẹlẹ̀ yẹn wọ́n ti wò pé gbogbo story tó kù ti princess sọ yẹn òótọ́ ló ṣẹlẹ̀ if not because of justice ta sáré yẹn gbà yẹn pé victim nìkan òun kọ́ nìkan ló ní right fún justice victim nìkan ló ní right fún human right every human being ló deserve justice ẹni tẹ́ bá fẹ̀sùn kankan òun náà deserve justice kẹ́ má fi ẹ̀ṣẹ̀ tí ó yẹ kẹ́ fi jẹ kí ló dẹ̀ fà gbogbo alamọ reason tó fi wò pé lálàfo ẹ lọ tún lọ kọ́lẹ̀ mo sọ fún yín gbogbo tó fi pé bàbá Ìjẹ̀ṣà tó fi bá a sọ̀rọ̀ yẹn gbogbo òkè ṣojú lásán bàbá àwọn olúgbòhùn burúkú ohun tó bá wí fọgbọ́n lọ́gbọ́ngbọ́n ni ó yá bàbá Ìjẹ̀ṣà ó máa fọwọ́ kan ọmọ ẹ̀ tí bá ti lọ́sìn kẹ́ bá mi fọwọ́ kan kò fẹ́ ṣe kíní yẹn kẹ́ kọ́ bóyá máa ṣe kó ṣe gbọ́ ẹ̀ fún ìyẹn ṣe rò pé nǹkan yẹn ló máa gbọ́ sétí nǹkan yẹn ló máa carry out nígbà tí Murphy Àfọlábí máa fi oògùn pè mí jáde nígbà tí mo dé padà lẹ́yìn kéésì bàbá Ìjẹ̀ṣà nígbà covid yẹn òfin sọ pé téèyàn bá dé láti ìlú òyìnbó o gbọ́dọ̀ ṣe test méjì kó tó bọ́ sí àárín èrò if not ni bọ́ ṣe gbé fún kẹ́yìn lọ́ máa gbé ọ̀tá olúwẹ̀ mo ti lọ ṣe test aláwọ̀kọ́ mò ń lúgọ sínú ilé mi àdúgbò kan náà lèmi mọ́ fi ìgọ̀lúgọ̀gbọ̀ wá ń gbé kí ni mo dẹ̀ sọ fún wọn fún pé mo ti wà aráàlú alẹ́ lè wà bá mi nulẹ̀ yọ̀mí lọ́wọ́ sọ rẹ àjọ ń lọ pátí òun ni mi ò mọ̀gbà tí mo lọ kó sáṣọ mo dẹ̀ rú mọ́tò tẹ̀lé mo ń lo ẹ̀wọ̀n fúnra mi jẹ́jẹ́ ẹlẹ́dàá mọ̀ sí mi pọ́lú ẹ̀ náà ìṣọmọ kékeré iye mi sọ ni mo tàn padà lẹ́yìn ẹ̀ ni ta ló fẹ́ bá mi gbọ́ ń gbà yẹn pé òun ṣe mi mo fẹ́ lọ sí pátí tó bá mú mi gbà yẹn Lagos State fẹ́ fún mi pa Ministry of Justice wọ́n wá wọn gbọ́ ọ̀nà tó bá rírò èmi pátí ayé àmà ní ewúrú yọ̀mí ìwọ tó mọ̀ pé ìjọba Èkó wọ́n wá ẹ o ti ṣe test alákọ̀ọ́kọ́ kí ló stop ẹ láti dúró just 2 more days kó ṣe test ẹlẹ́ẹ̀kejì o dẹ̀ tún gbéra wà lọ pátí irú pátí wèrè wo lọ nímọ̀ kókó ṣe mi mo lọ pátí yẹn kọ́ máa ní pé mo wà ní pátí yẹn mo kàn ń jó ń bẹ́ẹ̀ ni mi kò ní pọ̀ tí mo ṣe ń bẹ̀ ọ̀ntì ìjọ tó bá yẹ mú mi tán lójú mi máa dá that is the danger of sọ ọmọkùnrin òun láti dúró dáadáa if not ni tó bá ń gbọ́ dira má jẹ́ ọkọ̀ pa ẹ o ṣé Mohbad tó kúrò nílé kò yẹ kó padà sílé yẹn àwọn àgbà kò burúkú ló lọ́lù ìyẹn gbọ́mọ oṣù 5 tì ó ní ronú lọ pé fẹ́ lọ bòmí torí òun ló máa takú ti pọ̀ ọgbẹ́ni wáyé máa gbé mi lọ́lé padà ọmọ ọwọ́ mi kọ́ ṣé mo kó kíní ẹ̀dá nínú torí ọtí mọ̀ pé danger yẹn wà lẹ̀ so life yìí gbogbo atabímọ ọkùnrin àwọn láti wà careful and we have to pray harder gbogbo ó fọwọ́ kan ó là lọ́wọ́ ó ṣe gbogbo yẹn if the girl is 18 years old no crime has been committed because ọmọ yẹn give consent kò dẹ̀ sí force the only reason àwọn sọ pé ọmọ yẹn 14 ni àwọn tó rọ́mọ sọ pé ọmọ yìí she's an adult ẹ̀yin tẹ́ fẹ̀sùn kàn lè prove age ẹ̀dẹ̀ ní káwà dákẹ́ torí pé ó ti la ọwọ́ so ó la ọwọ́ nìkan lẹ̀ ń sọ ni ẹni tó fi odindi ọmọlẹ̀ tó ti sẹ́nu ẹnu ewu ńkọ́ òun ò ṣe kankan tí ò da ẹ wá ní àwa ń sọ yẹn ní káwà dákẹ́. ọ̀rọ̀ Kóredé how old lọmọ yẹn. according to time yẹn ọmọ yẹn 19 year old lọ́pẹ́ kò yẹ yín but ẹ mọ̀ pé ẹni tó lọ́mọ òun ló mọ̀ bí tí bẹ́ẹ̀ certificate wà òun ló mọ̀ nígbà tó dẹ̀ ti pé 14 gbà yẹn ó lójú nǹkan tẹ́lẹ̀ tọwọ́ bọ̀ then àwọn ọlọ́mọ school tó lọ ìjọba ló yẹ kó prove fún
adájọ́ pé 14-year-old lọ́mọ yẹn kọ́ dẹ̀ mú original birth certificate jáde ṣùgbọ́n èmi tí tọ́tọ́ wọn mú kọ́bọ̀ jáde ṣíngbá wọn mú jáde ọmọ yẹn tún kọ different ages ọ̀tọ̀ ní age tó kọ ní sábó ọ̀tọ̀ ní age tó kọ ní pàǹtì ẹ sọ pé mo sọ bẹ́ẹ̀ kí princess wá bọ́ta sọ pé rọ̀ mú pa mi ò fa àfikún gbogbo ọ̀rọ̀ tẹ́mi sọ I'm telling you the absolute truth case tí mo follow tí mo ní gbogbo document lọ́wọ́ ni ọ̀tọ̀ ní age tó kọ ní sábó ọ̀tọ̀ ní age tó kọ. àwọn ọlọ́pàá dẹ̀ rí. síbi tó yẹ ọlọ́pàá ṣe fẹ́ yọ lọ́fẹ́ fi bàbá Ìjẹ̀ṣà lẹ̀ pé kó máa lọ pé àwọn fẹ́ filẹ̀ kó máa lọ ni princess Ìyábọ̀ àti tó ń lọ protest against ọlọ́pàá ní pàǹtì tìbọn ọlọ́pàá ló bá sọ̀rọ̀ tán ní ọba commissioner of police sọ̀rọ̀ ìyẹn sọ fún wọn pé gbogbo ohun tẹ́ ṣe yìí ń tó jẹ́ kó lọ protest ni pé Òdùmọ̀ ó sọ fún wọn pé tí ò bá ṣọ́ra madam princess tábà ní ká ṣiṣẹ́ wa bí iṣẹ́ ìwọ gangan ló máa san gbèsè fún bàbá Ìjẹ̀ṣà ó ní níbo bó ṣe pa àwọn tó máa lọ pè nìyẹn láti ibẹ̀ báyìí wọ́n dẹ̀ ní kó lọ sí pàǹtí kó lọ protest ibi tó ti bàbá Ìjẹ̀ṣà mọ́ so òun Ìyábọ̀ yẹn má bìlì kó òun ní power kan òun ò ní gbàṣẹ́ bó ṣe ṣara àwọn tó máa ṣàjọ nìyẹn ó ní kó pàdé àwọn káwọn lọ protest against ọlọ́pàá. ìṣe pàǹtí yẹn náà lọ lọ fún Mohbad náà fi ba ayé gbogbo kéèsì Mohbad jẹ. tẹ́lẹ̀ nǹkan. pàǹtí yẹn náà lọ. sọ́jí pápá àwọn yẹn ṣe jábọ́ nìyẹn pé kí làwọn fẹ́ ṣe báyìí èmi fèsì woman yẹn ìgádùn àbí kí lórúkọ woman ó sì omi gender and kìnìún kan yẹn bàbá Ìjẹ̀ṣà you know tell Yomi say me I no do you bad na later me I know say this princess na bad woman o she dey carry soldier come she dey cry me I no do na her phone she show me video ìyẹn níbo ṣe rí tó fi hàn níbi tí bàbá Ìjẹ̀ṣà ti la ọwọ́ nìkan àwọn tí wò pé bàbá Ìjẹ̀ṣà ti commit meanwhile ní Sábó ọlọ́pàá tó kọ statement yẹn òun ló kọ bàbá Ìjẹ̀ṣà kan ló kọ statement yẹn dẹ̀ ní. èmi náà ti mọ̀ pé nǹkan tó present ọ̀dọ̀ àwọn ọlọ́pàá yẹn ibi tó ti ń la ọwọ́ yẹn ni wọ́n cut I know. nítorí pé wọ́n ti wò pé káwá kó CCTV yẹn lẹ̀. ṣé gbogbo nǹkan tí gbogbo wa ń rí iṣẹ́ ọlọ́pàá ò rí ni. ẹ bèrè lọ́wọ́ princess pé ṣé ọlọ́pàá yọ CCTV kúrò lẹ̀ ṣó sọ bí ti CCTV ọlọ́pàá sọnù court tó bá ya wèrè máa gbé evidence jáde òun o àwọn ò fojú rí CCTV o torí kò sí network tẹ bá mọ̀ pé bàbá Ìjẹ̀ṣà láwọ́ ohun tó ṣe ò dá ẹ jẹ́ kó tọ́ kó fulẹ̀ ní gbogbo kéèsì láti bẹ̀rẹ̀ dópin kí ló dé tẹ ní kí Dàmọ́lá Adékọ́lá máa lọ kí ló dé tẹ ìcháàjì princess so gbogbo orí burúkú tí princess yẹn ṣe yẹn gbogbo ẹ̀ wà ní òfin Lagos state péyàn lè ṣe kò síbẹ̀ náà ẹ̀ṣẹ̀ lẹ̀ṣẹ̀ ń jẹ́ bọ́n tó dẹ̀ ti wò péyàn kan ẹ ti ní ẹ̀kan tó lá ẹ wá ń wá excuse fún tiẹ̀ ó ní ẹ ó fẹ́ gather evidence so ó fẹ́ gather evidence ọmọ ekele tí ò lè dápinnu ara ẹ̀ ṣe wá ní kó gbé díẹ̀ sílẹ̀ kó gbé ọmọ ẹ̀ sílẹ̀ kó máa bá tẹ̀ nítorí wọ́n fẹ́ gather kó ṣáà rìkọ́dù pọ́tẹ̀ wọ́n kọ́ ló máa sọ bí rẹ́pìsì máa ṣe náà tó bá yẹ kó rẹ́pìsì bàbá Ìjẹ̀ṣà tó bá yẹ kó wá ṣe ìṣìgà lọ́rùn bẹ́ẹ̀ tó pa ọmọ yẹn síbẹ̀ ńkọ́ wàá níwọ̀ tó ti ọmọ yẹn síbẹ̀ ò lọ́wọ́ nu kú ẹ̀ gbogbo àwọn olórí burúkú obìnrin tó ń kàn ń ṣe bálabàlà àtàwọn blọ́gà yẹn gbogbo yẹn ò ráyé wà elébi làwọn yẹn kò ń ṣe pé wọ́n rí ọlọ́pọlọ bẹ́ẹ̀ wọn ò fẹ́ kí Nàìjíríà tẹ̀síwájú òṣì lọ́kàn ṣe mìíràn wọn ẹlẹ́wọ̀n ni wọ́n at the end of the day ẹ̀ ń sọ fún yàn pé it is right ẹ̀ kọ̀ sọ́lájọ́ tẹ̀tí gbórílẹ̀-èdè Nàìjíríà ìjọ ò lè rí ìyá tó ti ọmọ ẹ̀ sẹ́nu pé ó yẹ bá mi bọ́mọ fẹ́ kó bọ́mọ yìí sùn àfẹ́ mọ̀ yóò máa bá sùn ẹ sọ bí tẹ̀tí gbọ́rú ẹ̀ rí kò ṣẹlẹ̀ nílẹ̀ anywhere kò ṣẹlẹ̀ nílẹ̀ anywhere bó dẹ́ sọ pé èmi ò lè lajú mílẹ̀ kẹ́ ṣe yẹn kẹ́ accept yẹn ohun tẹ́ ẹ̀ lè ṣe ní London City tẹ́ ẹ̀ lè ṣe ní New York City tẹ́ ẹ̀ lè ṣe ní Toronto City ẹ fẹ́ wá ṣe ní Lagos City ṣé ẹ̀rọ pa àwọn tó wà Lagos wọn ò mọ̀ pa òfin ni wọn ò mọ̀ pa child protection wá wò sùsù ó pè kó máa bọ̀ kí ló pè kó wá ṣe number one ok ó pè bàbá Ìjẹ̀ṣà kó wá ṣe fíìmù kò kí ń ṣe ọ̀rẹ́ ẹ̀ ó kọ́ dédé wọnú lẹ́yìn ó dẹ̀ jókòó tí ọmọ yẹn lẹ́gbẹ̀ẹ́ gbogbo àwọn yẹn náà ṣe bí ẹ pọ́ àwọn gọ̀ ọ̀dẹ̀ làwọn kí lọmọ yẹn ṣe lẹ́gbẹ̀ẹ́ bàbá kí lọ gẹ́ yẹn ṣe lẹ́gbẹ̀ẹ́ bàbá Ìjẹ̀ṣà tó bá jẹ́ pé kò ṣe pé èmi 14 years ni so ọmọ 14 years tó ti fi kọ́kọ́rọ́ ya gbogbo díẹ̀ tó ti fi ẹ̀pọ̀n ya díẹ̀ tó ń gbọ̀n ẹni tó dẹ̀ ń ṣe fún yẹn ó dẹ̀ ti wá wọnú ilé ẹ̀ ó dẹ̀ fi ọmọ yẹn lẹ́sẹ̀gbẹ́ ó dẹ̀ bọ́ta lọ àwọn ẹni bíi dẹ̀ sọ pé ká gbójú kúrò ní gbogbo ìwà burúkú tó yẹn evidence ló ń gádà evidence orí burúkú wo nìyẹn that's not evidence gathering you are putting the child in harm's way tó bá pín lóòótọ́ rí bísí bàbá Ìjẹ̀ṣà tó bá gà á mọ́lẹ̀ tó tilẹ̀kùn yẹn lẹ́yìn tó dẹ̀ fẹ́ fipá bọ́mọ yẹn sùn tó fẹ́ já pátá ìjọ́rùn ẹ̀ tọ́mọ yẹn ṣagídí tó dẹ̀ yí lọ́rùn tọ́mọ yẹn tó kú síbẹ̀ ńkọ́. Yomi túbọ̀ ilé yìí wọ́n ní ọmọ yẹn tó bá ti rí bàbá Ìjẹ̀ṣà ó máa ń gbọ̀n ọmọ tó rí yàn tó rí ẹni tó máa ń mú un ṣèkì wọ́n ló dẹ̀ dìde tó tún lọ palẹ̀kùn dé. ó láìkí okó ni
ó ti láì kòkó ń gbà yẹn kò gbọ̀n wọ́n ni arókó yọ̀ nígbà yẹn. òun ló tún lọ palẹ̀kùn dẹ́dẹ̀ ni tó bá ti rí bàbá Ìjẹ̀ṣà báwo máa ń gbọ̀n. ó máa ń gbọ̀n. ẹ jọ ẹ make it make sense. ọ̀tọ́mọ ṣe bí ọ̀tọ́mọ dáadáa ni. ó lọ palẹ̀kùn dé kò tún lọ jókòó sínú ilé kò lọ jókòó sánà chair ẹgbẹ́ bàbá Ìjẹ̀ṣà yẹn ló tún lọ padà sí. That's too much for any reasonable society to accept. Even gan as a mother tó rọ́mọ ẹ tó jókòó ti ọkùnrin nínú ilé lẹ́yìn orí chair same chair gangan ìwọ dẹ̀ fẹ́ bọ́ta ọmọ yẹn dẹ̀ wà lórí same chair yẹn pẹ̀lú ẹni yẹn o ò lè lé kó dìde. tó bá tiẹ̀ fẹ́ embarrass visitor ẹ̀ tó bá fẹ́ embarrass visitor ẹ̀ wá ní come ọmọ come then you sit up why are you sitting beside him ṣebí you told me that you used to shake tó bá rí TV kí ló tó wá rí sí tó wá pakuru how do you change your behaviour so quickly olórí burúkú ni wọ́n ní ọmọ ọlọ́tọ́ máa pa ni báwo lọmọ yẹn ṣe fẹ́ act yẹn. wọ́n plan ọ̀rọ̀ yẹn ni sà ó ti wà obvious àti wọn rí irọ́ yẹn wọn rí bí parọ́ yẹn mọ́ àwọn gbogbo tó bá ti sọ de gẹ interview yẹn wọ́n pé nǹkan tó rí ni ọmọ fẹ́ mú pa bẹ́ẹ̀ lẹ́nu mọ́ pé kó lè bá wọn bíi kó lè bá púlù fídíò yẹn dáhùn ni wọ́n mọ nǹkan tí wọ́n ń sọ wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe gbogbo wọn ló wà guilty. Sẹ́ni Prince Akarigbo of Indianapolis thank you. Kò tí yẹ kí ọmọ sọ. kí ló dé síbọ̀ làwọn gọ̀ ni síbọ̀ la adapt ni. Ká lè mọ how far they can go to destroy anybody's son. Kò sọmọ ọkùnrin ẹni táwọn eléyìí ò lè rán lọ o. Tọ́wọ́n bá pa wọ́n á rán lọ ẹ̀wọ̀n tọ́wọ́n bá rán lọ ẹ̀wọ̀n wọ́n á gbá ìsọ̀lẹ̀ lọ́wọ́. Ẹ dúró dáadáa lórí àwọn ọmọkùnrin yìí o. Ewu ń bẹ lóko ló ń gẹ o. Ewu ó ń bẹ lóko ló ń gẹ gidi. These people àwọn eléyìí wọ́n fa anybody lórí lọ ni o. Ó lè jẹ́ bóyá owó ló wà lọ́wọ́ wọn bóyá property àbátijọ́ ṣe business kan tó ti wò pé ti há mọ́ bàbá Ìjẹ̀ṣà lọ it could be anything it could be heartbreak tí wọ́n ní pé Yomi ẹni tá bá fẹ́ bá tiẹ̀ jẹ́ ẹran tá ti pín ò lè gbá mọ́ wa lẹ́nu that's why they came after me and they want wọ́n mọ̀ pé mi ò ṣe gbogbo pálapàla yẹn wọ́n mọ̀ pé òótọ́ ni mò ń sọ tá a bá dìde báyìí dúró yẹn ó di 6 count charges bàbá Ìjẹ̀ṣà dẹ̀ win ní mẹ́rin majority inú ẹ̀ capital punishment ẹ̀gbọ́n gbére ọlọ́run dẹ̀ bá ṣe ọlọ́run kò yọ ojú wa ń tì wọ́n pé kéèsì tó bẹ̀rẹ̀ 2021 bàbá Ìjẹ̀ṣà jáde ní 2025 etí wo ló ń bá wọn gbọ́ pé ládùúrà ariwo táwọn pa yẹn táwọn sọ pé bàbá Ìjẹ̀ṣà bọ́mọ kékeré sùn báwo ló ṣe fẹ́ jáde láàrin 3 years 2021 to 2022 bẹ́ẹ̀lì ni bàbá Ìjẹ̀ṣà wà ilé ló ń gbà lọ ṣẹjọ́ wọ́n fún bẹ́ẹ̀lì láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kéèsì yẹn ọdún kan àtàbọ̀ oníwọ̀n kọ́ fẹ́ lè tọ̀nà lẹ̀ wọ́n wá rí pé èyí tó kù bẹ́ẹ̀ báyìí ó ti jáde padà ó look fresh bẹ́ẹ̀ wọ́n wò pé ẹnu wo làwọn fẹ́ fi sọ fáwọn èèyàn pé ẹni táwọn lórí thank you so much for the gift ẹnu ó wá ń ká wọn lára pé ẹnu wo làwọn fẹ́ fi sọ ohun tọ̀rọ̀ ní ká má sọ̀rọ̀ náà wọ́n á dúró ẹyọ ọgbọ̀n yẹn kúrò ẹ wo pitch ẹ wo kiri Àṣàbí give ṣáàdì tó ọ̀rẹ́ Ògolúwa àrà kó post ẹ̀ bọ̀bọ̀ yẹn lọ́jọ́ òun lọ́jọ́ wà papọ̀ yẹn o ẹ wá béèrè pé kí ni ìdí tó ṣe arrest Démọ́lá yẹn ṣé kò ní ìdí tó ṣe arrest ẹ ni ṣèbí tọrọ ọmọ yẹn accuse ẹ ni so kí lè tẹ wá yọlẹ̀ kókó máa lọ kí ló tẹ yọlẹ̀ ṣé wọ́n bá spam ndí àwọn yàbọ̀ bá spam ndí ẹ̀ ṣé wọ́n realize pé ó ṣe design ọmọ yẹn. ó gbójú 14 years lọ Uncle Yomi. gidi bí wèrè. ó gbé ọmọ yẹn ó ṣọmọ 14 years. tẹ bá rí ọmọ ẹ gọbọlẹ báyìí àwọn wèrè wọ́n fẹ́ káwọn fẹ́ bá yẹn jẹ kaba jọ yẹn. èmi náà ó ti sún èmi dé stage tí Lizzy wá yẹn mi kàn fi wèrè pọ̀ tí ẹ̀ mo yá wá jókòó mi síbi mi yá kọ́ntì ó ti tọ́ ọmọ mọ̀ tó ti dánwò sí mi lára ṣá bàbá mi gbọ́dọ̀ máa sọ fún yín ohun tó ti ṣe ní ìkà fún èmi ó yẹ kí n ti di times 3 Lizzy eléyìí àwọn eléyìí ní ẹ̀mí burúkú wọ́n á máa gún ẹni irin gbóná sharp irin gbóná ẹmọ kí ni ọ̀bẹ táwọn ẹ̀ máa fi gúnyàn pa yẹn kọ́ láti bọ́nú náà ìdí nǹkan tẹ́lẹ̀ nílò nìyẹn o àkílẹ̀ jẹ́ ìpáwọn fún kẹ́yẹ̀ ọ̀yà jẹ́ntù sí lọ́wọ́ even gan mẹ́sì àìgbé ó jẹ́ntù bí okó pọ́pù ni fẹ́yà dọ̀rẹ́ ẹ̀ pa àjọba èyí tó máa fi àgẹ́sì ni èyí tó yìnyẹn wọ́n fẹ̀jọ léṣù papọ̀ ni ṣùgbọ́n wọ́n ti ń jà torí pé bó ṣe lọ́ pakuru mọ́ fún kẹ́yẹ̀ ìyá ẹ̀ sì máa jẹ́ ọjọ́ máa ṣèkà fúnra wọn láìpẹ́ yìí ẹ̀yin ni kẹ́ ń farabalẹ̀ kẹ́ wá wo fíìmù ẹ lọ ra popcorn báwọn méjì ò ní fúnra wọn jẹ àfi tó bá yẹ pé àjẹ́ ẹ̀kọ́ lè jù kọ́ lọ ó ti wò pé jẹ́ kó rí ẹ pé o sọ pé Yomi ti láà máa jà tó bá ṣe wèrè máa ń rún ẹ o wọ́n lè wá jẹ́ntù fún yín ìdíbò bọ̀ lájú ni pé tóyìn tẹ́bi bọ̀ o pé kò ní fún jẹ́ ìwọ̀n bí dá. èṣù máa ṣàwọn méjì because ìyẹn ti bá débi pé ẹ máa gbọ́ gbogbo ètò fún kẹ́yẹ ṣe yẹ kò lè dùbọ̀ tó ìlú wọ́n ara níbi ìṣèlú ìyàwó yẹn ti ní problem lọ́dọ̀ tóyìn bó ṣe wà yẹn bó ṣe máa ṣe kà fún kó má jókòó tẹ̀tẹ̀rẹ̀ kó má bà á. Uncle Yomi tó yàbí Fúnkẹ́ ti gápa rẹ̀ ó kọ̀ wọ́n yàpọ̀ yẹn pé ìwọ ni sàwáwò wọ́n ni sẹ́ẹ̀tì òun tàwọn tó yin kò ṣe sẹ́ẹ̀tì yàpọ̀ Fúnkẹ́ ó jùlọ àgàfẹ́ ó jùlọ always ṣùgbọ́n pé
ìwọ lájọ wà papọ̀ lájọ ń rú Fúnkẹ́ ìtẹ́lẹ̀ suddenly o tún wá padà di wà àti Fúnkẹ́ wá ń dira yín ẹjọ́ ṣe prayer ẹjọ́ ṣe fíìmù papọ̀ ń borí kóhun wà o ti róhun pa mo fọlọ́run bá búra mo mọ̀ wọn amúra wọn dáadáa ó máa jẹ gbà lọ́wọ́ Tóyìn yẹn kò sí bó ṣe fẹ́ yìí mo ìfẹ́ mọ̀ kó tó fẹ́ ṣe pé kò ṣe ó lè má jẹ lọ́sù yìí o ó máa jẹ láìpẹ́ yìí ó dẹ̀ ti máa fún jẹ gbogbo ètí Fúnkẹ́ lọ ẹ wo yóò lè tán yá wèrè làwọn bú yìí o wọ́n máa yìí fúnra wọn jẹ ó dẹ̀ máa padà kó bá wù mí yẹn náà ó máa padà àkóbá yẹn máa padà bá yẹn tíjà yẹn bá máa fi heavy ẹ lọ ra popcorn ọgbà làwọn méjèèjì in combination wọn lọ́rùn Lizzy dé level tó fi dé yẹn so ìjà tí Lizzy ń jà kó ṣe Ìyábọ̀ nìkan ló face ọlá pé ó kọ̀ wò pé wo ìyẹn bọ́ sẹ́gbẹ́ kan ó mọ̀ káwọn méjèèjì lòún fún jẹ papọ̀ ṣùgbọ́n ẹni tó ya wèrè jù níjọ́ kò sẹ́ tó ya wèrè tó Tóyìn o ẹ má bẹ́ o ẹ tó ń finish anybody jù òun nìyẹn mi ní parọ́ fún yín n tó bá èmi tó ti fún èmi jẹ yìí wọ́n kọ́ rí pé èmi náà ní Ọlọ́run mo yàgbà kámú ni ìyẹn yín wọ́n rún mi gidi o wọ́n rún mi gidi mi ní parọ́ fún yín wọ́n rún mi gidi. ẹ mọ̀ pé aṣebi oníṣaláì má ṣe bí. It has become a pattern. So aṣebi oníṣaláì má ṣe bí. Tó bá ṣe bí lójúmọ́ ó máa ń dàbẹ̀ pé bí àwọn tí jẹun ni aṣebi oníṣaláì má ṣe bí. Ẹ mọ̀ tí bá wo Nàìjíríà ẹ̀gbọ́n mi o ẹ mọ̀ kọ́ at a time tí bá kọ̀ jókòó sometimes tí bá kọ̀ dájókòó tí bá kọ̀ ọ̀rọ̀ bí Nàìjíríà ṣe lọ tí bá ń wo kéèsì Mohbad yẹn mo máa ń wo gbogbo àwọn tó máa ń support Ìyábọ̀ lọ́kàn mi máa ń béèrè pé is it that wọn mọ nǹkan tó ṣẹlẹ̀ sí ọmọ Mohbad yẹn ni or are they not I don't understand ẹ̀gbọ́n tí bá sọ pé ó yé mi. ṣẹlẹ̀ wọ́n yọ̀ dájú ni bẹ́ẹ̀ wọ́n yọ̀ dájú ni mi ò kàn gbọ́dọ̀ sọ̀rọ̀ púpọ̀ ni mo wà sabbatical leave. brain every time mo máa rò pé what ẹ̀yin tẹ́ ń sọpọ́tì àwọn tó pa Mohbad mọ́lé ẹ̀ àtàwọn tó ń ṣì jẹ́ pé secret gbọ́dọ̀ ẹ̀yin náà lẹ́ ń sọ pé ẹ nídìí pé kí gọ́ọ̀mẹ̀ntì máa ṣe dáadáa ẹ̀yin lẹ́ ń béèrè fún good governance. You understand? So ẹ̀gbọ́n these people are asking for government to do the right thing but ẹ̀ ń sọpọ́tì àwọn tó pa Mohbad sínú ilé ẹ̀ àtàwọn tó obstruct justice. Ṣé láàrin mi àti ṣé ẹrù àwọn ọlọ́pàá Lagos State àti Lagos State government wọn ò mọ̀ pé tí wọ́n fẹ́ mú àwọn èèyàn right suspect wọ́n yẹ kó bẹ̀rẹ̀ látòrí àwọn tó wà nílé Wùnmí àdúrà ṣé wọ́n mọ̀ láti bẹ̀rẹ̀. It's because majority of you are not participating in nation development. Social media Nigeria lẹ́ ṣe. Àwọn tó bá sọ pé kó má delete fídíò mi àwọn tó wá downfall lu ẹni ìyá ẹ máa sáré bíi kípátá ìjábọ̀ lu sáré ni ó bú mi mo bú ẹni tún fighting gbá station lọ ọkọ̀ ọlọ́kọ̀ tàjọ máa bára wa ń bẹ̀. Imagine you and Iyabo Ojo are discussing about my marriage when you cannot even hold the water. Who the hell are you, Biola? Tani yala ya tani babala ku baba ìkọrin máa pọ̀pọ̀ yala ya. Mo ṣe mi ti bẹ̀rẹ̀ pẹ̀lú wa àti Iyabo kí ló ń ṣẹlẹ̀. Mo sì ń gbé show ẹ bọ̀. O lè mọ bọ́ ọmọ ṣe rí lára. Àbí ọmọ ògbóbò káwọn ọmọ olórin. Ọmọ ògbóbò káwọn ọmọlé. Olórí burúkú wọn kódó. Ọmọ ìyá ń wọ́n bòdò. Mi bá fọlọ́kadà. Ìṣòro tèmi nìyẹn, problem tèmi nìyẹn. Bá fẹ́ ẹni tó ń rulẹ̀, ìṣòro tèmi nìyẹn. Princess does not belong to us. Princess belongs to comedian circle. Ìjẹ̀ṣà belongs to the theatre circle. We owe Ìjẹ̀ṣà everything. Ṣó dáa kó máa fọwọ́ tí òbò lórí márúwá. Ẹ ló fi kọ́kọ́rọ́ já òbò ọmọ ọdún 7. Ẹ ló la ọwọ́, ẹ ló ṣe, ẹ ló mọ̀. Fídíò tẹ gbé jáde, a rí yín bí 13 direct, a rí èrò rẹpẹtẹ, a rí ọkùnrin 2 mẹ́ta, a rí ẹni tó lọ ọmọ, a rí ẹni tó fọmọ sí lọ́dọ̀. A rí yín bẹ ṣe ń direct movie. Kámẹ́rà lè dẹ̀ fi yà. Ẹ dẹ̀ tún yọ ọ́díò. Gbogbo ohun tẹ́ ẹ̀ gbọ́ nípa Bíọ́lá máa wáyé. Ibi tí wọ́n ti lọ gba spam, ó máa wáyé. Ẹni tó bá Bíọ́lá gbé ọmọ, ó máa wáyé. Nítorí pé ó wá fẹ́ bẹ Ìyábọ̀. Ó wá bẹ̀ sí ní líkì secret Ìjẹ̀ṣà. It means your interview with Ìjẹ̀ṣà from onset is a setup. Even if you remove the video, màá dára àánú mi fún ẹ. Màá dára àánú mi fún ìyá ẹ. Màá dára àánú mi fún ọmọ tó lọ rẹ́ǹtì. Ó wálé ayé, ó bímọ, ó nílé ọmọ, ó lọ́mọ, ó tún ráyé wá. Onípẹ́pẹ́sẹ́ ẹni tó bẹ́ẹ̀ gbọ́mọ o. Olọ́kọ ẹ lọ ń bá sùn lẹ́yìn. Pé ọkọ ẹ ó ń bẹ ẹni tó bẹ́ẹ̀ gbọ́mọ. Ṣé wọ́n ló lẹ́yìn? Wọ́n ti fàárọ̀ ọjọ́ ṣòṣì. Ó ti ṣiṣẹ́ olóṣó lọ. Ó wá jẹ́ tùbí okó pọ́pù lọ́wọ́ ọ̀rọ̀lẹ́. Ńgbà tẹ́wú ti wù lóbò ẹ. Ṣé wọ́n ló yẹ kó má dúró sábẹ́ ọkùnrin? Tí Ìjẹ̀ṣà bá rèébù tó tọ́, ẹ jẹ́ kí ọmọ ẹgbẹ́ sin Ìjẹ̀ṣà díẹ̀ wọn gbére pẹ̀lú iṣẹ́ àṣekára. Sórí last year yẹn kò kí ń ṣe right time láti hit ẹ hard. This is the right time for me to hit you hard. Last year January 2025, Biola Adebayo and Iyabo Ojo on a platform mentioned my name, attacked my family,
attacked my children, attacked my late mother, while myself and Iyabo Ojo were in court as at last year, January. While the case is still in court, both parties must never discuss about the case. Iyabo Ojo wanted me to come for Biola Adebayo last year, January. Iyabo Ojo wanted me to destroy Biola Adebayo's platform. Iyabo Ojo wanted me then to destroy Biola Adebayo. But because mi ò kìí ṣe born destroyer. Now, for those of you saying Biola Adebayo ò ní delete video yẹn, amen. Ọlọ́run kò ní jẹ́ kó delete. Remember, since I've been granting interviews, have I ever mentioned anybody's name? Whenever they call me for an interview, I talked about myself, I promote myself, you know. I talked about me because it is me that people want to listen to, wants to know about me. But in likes of Iyabo Ojo, she go on podcast, she mention Lizzy Anjorin, Very Dark Man, Naira Marley, Sam Larry, Ijesha. So Iyabo Ojo rò pé òun nìkan. Number one, mo kọ́kọ́ fẹ́ kẹ́ mọ̀ wípé when it comes to pé ká sọ̀rọ̀, wọn ò bí pọ̀ rí ìyálàyà Bíọ́dún Adébáyọ̀ àti Iyabo Ojo dá. Wọ́n máa ń sọ̀rọ̀ nípa energy, wọn ò bí ìyálàyà Bíọ́lá Adébáyọ̀ àti Iyabo Ojo, wọn ò bí wọn dá. Tó bá ń sọ̀rọ̀ nípa ká gbé ọ̀rọ̀ kalẹ̀, tá bá ń sọ̀rọ̀ nípa ká túntò, èmi rí anybody tó bá wá fún mi bí ẹni tí èpè ti jà, bí ẹni tí ogun ti jà. For those of you saying Biola Adebayo ní delete video yẹn, and some of you saying me, I will be taking Biola to court. I don't take people to court. I don't go to station, I don't go to court. But when you go to court, wàá jẹ̀bi. When you go to station, wàá jẹ̀bi. Because I will never be the first to come for you. There is one thing about me, and you all need to understand. A kì í sọ fọmọdé pé kó má dàgbò, kó má dẹ̀tẹ̀ tó bá ti lè dàgbò, gbé. Biola Adebayo ló kéré jù. Biola ò lè jẹ show márùn. And one thing about me is this. Wàá rò pé báyìí ni mo ń lọ. By the time tí bá máa dé sí yín lọ́rùn, ẹ̀yin kọ́ máa tọrọ kú ni. Biola Adebayo, you have the audacity, the effort. You and Iyabo Ojo now table my marriage. Biola, ó lè èmi ò ṣọmọ oblique láṣìírí lọ́wọ́ Iyabo. Number one, tó máa sọ pé èèyàn ní connection, èèyàn mọ̀yàn, èèyàn lówó, èèyàn wálé ayé wá ṣe nǹkan rere, èèyàn mọ̀rọ̀ sọ, èèyàn lọ́pọlọ, èèyàn gbọ́n, èèyàn establish. Iyabo Ojo ò tó ìkànnà Àríkẹ́ Adébáyọ̀ ní gbogbo ọ̀nà. Biola, ó mọ̀ pé Ọlọ́run fún mi ní nǹkan kan. Ọlọ́run fún mi ní nǹkan kan. Ó fún mi ní ọpọlọ, ó fún mi ní ìmọ̀, ó fún mi ní òye, ó wá fún mi ní àgbékalẹ̀. Ó máa rò pé bí mo ṣe ń lọ rèé, but by the time tí n bá máa dé sí ẹ, end career ẹ nìyẹn. Mo ní pé mo fún ẹ ní 11 o'clock. Ó bá wá delete ẹ lọ́la, àbọ̀túnla, ẹ pa òbóró mọ́, bọ́rọ̀ Lizzy ṣe rí nìyẹn. The question is, Biola Adebayo, inú interview tí Iyabo Ojo grant, inú ìtìjẹ̀ṣà grant, èwo ló rò pé kò yẹ kí Nigerians gbọ́ sétí? Èwo ló rò pé kò yẹ kí Nigerians gbọ́ sétí? Èwo ló rò pé ó yẹ kí rightful office kàn gbé láyè? Because tó bá lọ listen sí video tí Iyabo Ojo ṣe, ó rí pé mi ti play video, mo kàn wá explain fáwọn èèyàn. The way tó ṣe subject ọmọ mi, mo ṣe máa subject ọmọ ẹyọ kan ṣoṣo tó gbọ́kànlé tó lọ rent. Bí mo ṣe máa subject ọmọ yẹn nìyẹn. And you know, Biola, when I want to start, I don't just do physical, I don't just do eno, I go spiritual. Now, I spoke to Ijesha. The reason why you've not seen me with Ijesha, mo ní bàbá Ijesha, bẹ́ẹ̀ ṣe jáde nínú prison yìí, ẹ kọ́kọ́ gbàgbé nǹkan kan tó ní ṣe pẹ̀lú film industry. Go and get your feet. Anything táwọn èèyàn bá donate fún yín, anything táwọn èèyàn bá fún yín, bàbá Ijesha, go and use it to start up a new life. Do not dwell into this film industry. Film industry has become another thing entirely. I spoke to Baba Ijesha, but mo ń bá Baba Ijesha sọ̀rọ̀, ohun àwọn ọmọọṣẹ́ Iyabo Ojo ni mo ń gbọ́. Gbogbo àwọn ọmọ Iyabo Ojo pátápátá ló welcome Ijesha látẹ̀wọ̀n. Gbogbo àwọn irinṣẹ́ tí Iyabo Ojo ń lò pátápátá ló welcome Ijesha látẹ̀wọ̀n. Bí mo ṣe ń bá Ijesha sọ̀rọ̀ lórí fóònù lọ́jọ́ yẹn, gbogbo ọ̀rọ̀ tí mo bá Ijesha sọ, ẹ̀yìn etí Ijesha ló bọ́ sí.
nígbà tí mo rí wípé àwọn onítíátà ló yí Ìjẹ̀ṣà ká. You don't understand? Nígbà tí mo rí pé àwọn onítíátà ló yí Ìjẹ̀ṣà ká, ṣẹ́rí tí máa jagun mi. You all know me to be a traditionalist. Reason tí mo ṣe dá wà ní wípé sórí àwọn kinní tá máa ń gbé jáde tá máa ń lò yẹn, if your ways are not pure, ó lè backfire. If your ways are not pure, ó lè backfire. Kinní tá rí tẹ́ máa ń lò yẹn, sórí kinní tá máa ń lò yẹn, tó bá fẹ́ kinní yẹn down, tó bá fẹ́ kó ṣiṣẹ́, let your way be pure. Number one, Ìjẹ̀ṣà does not have what it takes to survive. Ìjẹ̀ṣà is not brave enough. Ìjẹ̀ṣà cannot determine on his own. Ìjẹ̀ṣà is not. It is not about what Ìjẹ̀ṣà mọ́lé by 5 years. It is all about story. Nílé ayé yìí nígbà tá wà ní kékeré, àwa kan wà tó jẹ́ pé báwọn òbí wa ṣe ń sọ̀rọ̀ sí wa, la ṣe ní determination pa fẹ́ jẹ́yàn. Àwa kan wà àwọn òbí tá a gbé bọ́n ṣe treat wa la fi determine pé a fẹ́ jẹ́yàn. Sórí ẹ̀dá tí ò bá ti ní self determination mi ò lè bá rìn. Then ẹ̀dá tí ò bá lè dá ìjà ẹ̀jà mi ò lè gbé kọ́rùn torí mo níjà tèmi tí mo ń jà. So ó yẹ kí n rí Ìjẹ̀ṣà like 3 to 4, 5 times lájọ book appointment, but mo avoid bàbá Ìjẹ̀ṣà torí mo mọ̀ pé Ìyábọ̀ Òjó ń bọ̀. Tó bá yẹ pé mo ti rí Ìjẹ̀ṣà ni Ìjẹ̀ṣà ó máa sọ pé àtorí pé Lizzy ẹni pé mo ra distance ara mi from Ìjẹ̀ṣà, ó jẹ́ kí gbogbo àwọn èèyàn kí wọ́n rí Ìyábọ̀ Òjó tán. Mo distance ara mi from Ìjẹ̀ṣà. Oh God. Mo distance ara mi from Ìjẹ̀ṣà. Tó bá yẹ pé bí Ìjẹ̀ṣà ṣe jáde kí Ìjẹ̀ṣà ní determination, èmi ò expect kí Ìjẹ̀ṣà go back to the film industry. The reason tí Ìyábọ̀ Òjó ṣe ń ṣe báyìí fún Ìjẹ̀ṣà ni pé kò fẹ́ kí àwọn èèyàn kan turn up fún Ìjẹ̀ṣà. Ẹ ṣe yẹn lé ní Bíọ́lá àti Ìyábọ̀ Òjó wọ́n jọ plan broadcast yẹn. Because Ìjẹ̀ṣà ti jáde ó ti fẹ́ máa rí àánú gbà. If you cannot give me video of where Ìjẹ̀ṣà grape the lady, ó máa fọjọ́ lọ́jọ́ kanjú kú ni. Ẹnu kàsí ni mo gbé dání torí pé oníbàárà ni so ó easy fún yín láti switch sẹ́yìn Ìyábọ̀ Òjó. Irú èmi ò lè switch mi lè align pẹ̀lú Ìyábọ̀ Òjó because nǹkan tí mo gbé dání tóbi gan. Orí kan ló máa ṣe tó ní ṣẹlòmíì mọ́, ọ̀rọ̀ kan ló máa sọ sẹ́lòmíì tó ní sọmọ́. Kò sí bó ṣe lè tó láyé, kò sí bó ṣe lè tóbi tó, ó lè ṣe orí kan tó dẹ̀ máa ṣubú. But ẹ̀yin ò sí lókè, sí láàrin, inú sàárè lẹ́yìn ń gbé. Ẹ̀yin lè máa sọ fún mi pé Ìjẹ̀ṣà grape. Ẹ̀yin lè máa sọ fún mi ẹ ló fi kọ́kọ́rọ́ já òbú ọmọ ọdún 7, ẹ ló la ọwọ́, ẹ ló ṣe, ẹ ló mọ̀. Fídíò tẹ gbé jáde, a rí ibi tẹ ti ń direct, a rí èrò rẹpẹtẹ, a rí ọkùnrin 2, 3, a rí ẹni tó lọ ọmọ, a rí ẹni tó fọmọ sí lọ́dọ̀, a rí ibẹ̀ ṣe ń direct movie. Kámẹ́rà lẹ dẹ̀ fi yà, kámẹ́rà lẹ fi yà, ẹ dẹ̀ tún yọ ọ́díò. Ṣé ọ́díò tẹ yọ ẹ̀yin tó ẹ pé ẹ ṣe fídíò ẹ lè fi ọ́díò sí? Ẹ mú ijọ́ tèmi gbé ẹ̀rí wá fún yín tí mo yọ ọ́díò. Ó mọ̀ pé nǹkan tí mo gbé dání ó tóbi ni. Mo lè kéré lọ́jọ́ orí mi ìṣẹ́gbẹ́ ìyá láyà gbogbo yín. Ọmọ àgbàlẹ̀ mi, èmi bá gbàjẹ́, èmi bá gbà mọ̀. You don't understand? Ọmọ àgbàlẹ̀ mi. N tí mo dẹ̀ gbé dání nínú ayé ó tóbi lọ́jọ́ orí mi lọ. Mi ò dẹ̀ ní bá yín rìn tó máa fi sọnù lọ́wọ́ mi. Mi ò ní bá yín hùwà tó máa fi sọnù lọ́wọ́ mi. Mi ò ní bá yín lọ ṣaburú fún orí aláìṣẹ̀ tó máa wá sunkún. Bíọ́lá àti Ìyábọ̀ Òjó wọ́n jọ plan ni. They wanted Ìjẹ̀ṣà to beg. They wanted the whole world to go against Ìjẹ̀ṣà. Wọ́n jọ Bíọ́lá àti Ìyábọ̀ Òjó jọ plan ni. So tí Bíọ́lá àti Ìyábọ̀ Òjó ò bá jọ plan ẹ̀, Bíọ́lá ò ní sọ wípé imagine mo confide nínú ẹ̀ as a presenter, mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ara mi nítorí pé ó wá fẹ́ bẹ Ìyábọ̀, ó wá bẹ̀ sí ní líkì secret Ìjẹ̀ṣà. It means your interview with Ìjẹ̀ṣà from onset is a setup. So tí ìwé mi bá sọ̀rọ̀ lálàkọ́kọ́ Bíọ́lá ti kọ́kọ́ fi hàn wá wípé òun àti Ìyábọ̀ Òjó jọ wà ní. Ìyábọ̀ Òjó wanted to subject bàbá Ìjẹ̀ṣà. Ìyábọ̀ Òjó wanted Ìjẹ̀ṣà to go down the way èyí onífóònù àná. But Ìyábọ̀ realize wípé people are standing up for Ìjẹ̀ṣà. Ó ṣe jẹ́ pé time tẹ́ release video Ìjẹ̀ṣà ni Ìjẹ̀ṣà grant interview pẹ̀lú Bíọ́lá ẹni. What I advise Ìjẹ̀ṣà is this: Ìjẹ̀ṣà gbogbo owó tó bá dá fún yín, go and get something. Mo ní Ìjẹ̀ṣà kó jẹ́ palm silpas, palm ẹ mọ bàtà tó ń ta ẹ. Mo ní Ìjẹ̀ṣà go and brand a palm in your name. Ìyábọ̀ video to grant lọ́dọ̀ Bíọ́lá a máa gbé wá, video tí Ìjẹ̀ṣà gbé wá a máa gbé wá. Bíọ́lá ibi tó ti máa kàn ẹni wípé
fídíò mi tó wà lórí platform ẹ̀ of course we will do the needful apart from doing the needful Bíọ́lá nǹkan tó bá mú ẹ tó lè delete fídíò Ìjẹ̀ṣà so we will now bring the two interview so tó bá jẹ́ wípé torí pé ààrẹ ò gba búlì ló ṣe sáré delete fídíò Ìjẹ̀ṣà kò kí n ṣe nítorí búlì kò kí n ṣe nítorí bílù kò kí n ṣe nítorí búlì ni Bíọ́lá ṣe delete fídíò Ìjẹ̀ṣà Bíọ́lá wá execute iṣẹ́ tí Ìyábọ̀ Òjó gbélé pé ó fẹ́ ṣe fíìmù a gbọ́dọ̀ réèyàn kankan mọ́. tọ́ ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbálá ayé ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn ẹ̀yin ọmọye èèyàn látàrí fọ́nrán tá a ti jọjọ gbọ́ yìí tó rà mọ̀ pé ọlọ́gbọ́n èèyàn ní amòye èèyàn ní la fi gbé ọ̀rọ̀ yìí wá sórí ìkànnì wa fún ẹ̀yin olólùfẹ́ wa kí ni ẹ̀yin náà ní lérò ń gbà ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín látàrí fọ́nrán tá a jọjọ wò yìí torí nǹkan yan o búburú ò ní dálù wá ẹ wo ibi táwa fi àdàgbà ètò ìsọlẹ̀ sílẹ̀ a tó fi àkókò yìí a tó fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa wo fọ́nrán wa tẹ́ ń bá wa like ẹ̀ tẹ́ ẹ̀ tó ń bá wa share rẹ̀ pàápàá jùlọ tẹ́ ẹ̀ tó ń tẹ subscribe button agbọ́dọ̀ Ọlọ́run Elédùmarè tẹ́yin náà bá dáwọ́ yín lé òrèrè la máa já sí o àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nù ẹ wo bó bá tó sí ń lọ lọ́lọ́kan òjọ̀kan a tó máa mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa búburú ò ní dálù wá o ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ò mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀ ẹ ṣé tẹ̀ ń bá wa wò fọ́nrán wa.